Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti ilé tẹ̀tí ń gbọ́ wa. This is crossblogxtv. Don't forget to subscribe, like and share lórí awuyewuye tó ń lọ lórí ayélujára lórí actor Ogogo tí ọmọ ẹ̀ bọ́ síta tó ní wọ́n ní cancer stage 4. Alfa Akeem ti jáde o ní pé àwọn àrùn yìí kò ń ṣe nǹkan tí àwọn ò lè wò. Àwọn ní oríṣiríṣi rẹ́mẹ́dì ìbílẹ̀ fún àrùn yìí gẹ́gẹ́ bí ọmọ Ogogo ṣe jáde pé ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́, àwọn dókítà wọn ní àwọn ò lè treat wọn. Alfa Akeem ní kò ń ṣe pé àwọn ò lè treat kínní yìí o, ṣùgbọ́n àwọn ò ní gba owó kankan nísìn. Ṣùgbọ́n tí ara wọn bá yá, iye táwọn bá ná sí táwọn fi ṣe, àwọn máa ṣe béèrè fún iye owó náà. But àwọn ò ní fẹ́ kán tó wá lo oògùn tí àwọn fẹ́ fún wọn mọ́ oògùn tí àwọn ẹlòmíì ti ń fún wọn. Tí àwọn kan bá gbìyànjú tiwọn, tán bá sapá tiwọn tí ò bá ti ṣeé ṣe, kan jẹ́ káwọn náà try wọn ìyànjú tàwọn náà. But àwọn ò fẹ́ kán lo oògùn ọmọ oògùn ẹlòmíì. Ẹ wo ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ jájọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ explanation bí Alfa Akeem ṣe ní àwọn fẹ́ treat Nollywood actor Ogogo. Ẹ wo àwọn èèyàn fẹ́ràn wọn gan-an. Ẹ̀yin náà jájọ gbọ́ kẹ́ máa fọ opinion sínú comment kẹ́dẹ̀ máa fàdúrà ran actor Ogogo lọ́wọ́. Alhaji wa Taiwo Hassan Ogogo ẹ ní kánjú kú o, ẹ sì ní kú ikú kíkú kan bí kò sí yíyè, ṣùgbọ́n a ní láti tètè mójútó àrùn cancer tí ń bẹ ní ara yín, torí pé we don't cure cancer, we fight cancer. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ látọ̀dọ̀ àwọn ọ̀gá wa, wọ́n ní we don't cure cancer but we fight cancer. Cancer ò kí n ṣe nǹkan téèyàn máa dé mára tó fi wọ stage 4. Ìṣe nǹkan téèyàn máa dé mára o. Anybody tó bá ti rí traces of cancer nínú ara rẹ̀ kó tètè ké gbàjarè àwọn tí wọ́n bá mọ nǹkan rẹ̀. Èèyàn máa ó lè treat ara rẹ̀ both sides, medically and traditionally. So a gbìyànjú, mo dẹ̀ nígbàgbọ́ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba yóò gba ìgbìyànjú wa, ṣùgbọ́n àlèwìkọ́yà khairu minal ilaj. Nígbà míì prevention is better than cure. Téèyàn bá ti rí traces àìsàn nígbà míì kéèyàn tètè ṣe nǹkan rẹ̀, ó dájú káìsàn yóò ṣẹlẹ̀ kéèyàn tó máa wá ojútùú sí lọ. Ọlọ́run ọba lọ́ba tí máa ń ṣèwòsàn fẹ́ dà. Àwọn èèyàn ti táàgì mi rẹpẹtẹ. Mo kọ́kọ́ fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹlẹ́yinjú àánú. Àwọn èèyàn fẹ́ràn bàbá wa Ogogo gan o. Àwọn èèyàn fẹ́ràn wọn gan. Alhaji wa Taiwo Ogogo Hassan, àwọn èèyàn fẹ́ràn yín gan. Ẹ dúpẹ́ Ọlọ́run tó fún yín ní ìwà rere tí àwọn èèyàn fi wá fẹ́ràn yín tó báyìí. Ọlọ́run ní gbà wá náà lọ́wọ́ yín o. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí látòru, làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní pè mí. Wọ́n mẹ́sẹ̀jì mi, message call. Ìyá wa kan lọ́wọ́ kọ́ jí pè mí láàrin pè mí rí ìyá yẹn àjọsọ̀rọ̀ rí. Wọ́n ní Instagram làwọn ti rí pé ọmọ wọn ń sunkún pé cancer mú bàbá stage 4. Lẹ́yìn ẹ̀ mo wo rí WhatsApp mi, mo rí mẹ́sẹ̀jì tó pọ̀ rẹpẹtẹ. Bàbá wa Ọ̀túnba láti ìlú Sagam, àwọn náà mo rí mẹ́sẹ̀jì wọn, àwọn èèyàn rẹpẹtẹ tí wọ́n pè mí, tí wọ́n mẹ́sẹ̀jì mi, tí wọ́n tag mi lórí ọ̀rọ̀ Alhaji wa Hassan Ogogo. Nǹkan cancer ń bẹ, agomo rẹ̀ ń bẹ, bẹ́ẹ̀ náà ni liquid rẹ̀ ń bẹ tá a máa ń ṣe. Even ìkànnú àwọn liquid cancer tí mo máa ń ṣe is 320,000 naira ni mo máa ń ṣe. Ẹyọ kan nínú ẹ̀, ṣùgbọ́n pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run ó fagbára wa ká. A lè ṣe fún bàbá wa Alhaji Hassan Ogogo. Máa ṣe oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin nǹkan cancer, oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin ni màá bá wọn sí, torí stage 4 ló wà. Mi dẹ̀ ní gba wà náírà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tára wọn bá ti yá Ọlọ́run ó lòun sábàbí fún wọn, torí stage tó wà yẹn stage tí ó lágbára ni stage 4. Torí pé wà ní stage 4 ni ò jẹ́ ní gbowó lọ́wọ́ wọn, ní gbowó lọ́wọ́ wọn. Torí pé stage 4 ló wà, a ṣe fún wọn lọ́fẹ̀ẹ́. Tọ́lọ́run bá ti lò ní sábàbí tára wọn bá ti yá, màá wá sọ iye tí màá gbà. Toró odidi owó ló máa ná mi tí màá fi ṣe. Odidi owó ló máa ná mi tí màá fi ṣe. Ṣùgbọ́n màá sí fún wọn lọ́fẹ̀ẹ́. Nígbà tọ́lọ́run bá wà lò ní sábàbí tára wọn bá yá, màá wá sọ iye tí màá gbà. So
cancer ò kí n ṣe tá máa dé mọ́ra o n tó lágbára nínú àìsàn tó burú jù ní cancer wà torí pé ó yára láti spread ó sì yára láti pààyàn. Gbogbo ìwọ tó bá ń gbọ́ mi tó bá láìsàn kan sí kejì lára kódà kó má jẹ́ cancer tó bá ti ń lọ sọ́sítù tó máa pariwo ara tó rí yàtọ̀ tètè máa pariwo síta. Àwọn kan bẹ tí wọ́n mọ oògùn àìsàn yẹn àwọn lè má ní nǹkan kan lọ́wọ́ wọ́n lè má lòó lọ́wọ́ wọ́n lè má ní kódà lè má ní láárí Ọlọ́run jẹ́ gbogbo àwọn ní láárí o ṣùgbọ́n tó yẹ pé àwọn mọ gbogbo tí ń jẹ́ nǹkan ìwòsàn ni wọ́n mọ̀. Ọlọ́run dákun kó máa fi sọ rẹ̀ sọ kó sì máa dúró tì wá. Ntọ́ wa ń bẹ́ẹ̀ ni pé nǹkan tèmi fẹ́ ṣe tó bá jẹ́ pé àwọn torí pé ó ṣeé ṣe káwọn èèyàn kan ti kọ́ńtáàtì kan ti ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti rí àwọn tí wọ́n láwọn máa ṣe àwọn apps fún wọn tán máa lò. Èmi máa fẹ́ kí wọ́n lo apps kan tán tó máa lò míì. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin bàbá wa ìyá wa tẹ́ táàgì mi tèmi bá máa intervene màá fẹ́ kó jẹ́ pé àwọn apps tí àwọn èèyàn bá kọ́kọ́ ti dájọ́ fún wọn ká lò tán ká tó lè lo apps ti tèmi because apps ti tèmi mi ò kì í fẹ́ kí wọ́n lò papọ̀ pẹ̀lú ti apps mi ó dẹ̀ ní reason. Àkọ́kọ́ ni pé ká máa lo oògùn àlòlùmọ́ra wọn ó léwu. Ẹlẹ́ẹ̀kejì ni pé ní ma eléyìí tó ṣiṣẹ́ nínú àwọn intent lò bóyá titi A ló ṣiṣẹ́ ni bóyá titi B ló ṣiṣẹ́ ni ní mọ̀. So reason nìyẹn tí mo fẹ́ fi kọ́kọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn family. Tó bá jẹ́ pé ó ti ní àwọn tí wọ́n láwọn máa ṣe àwọn apps yẹn fún wọn kàn jẹ́ kémi ò tètè mọ̀. Tí ó bá wá tì sí I will go ahead and do it and I will know how to deliver all the recipe to them. So máa ṣe fún wọn máa dẹ̀ gbé fún wọn lọ́fẹ̀ẹ́ tí mi ǹdẹ̀ ní gbà ṣùgbọ́n tó bá ti kọ́lọ̀ ń lò ní sábàbí fún wọn tó bá ti ṣiṣẹ́ so máa sọ iye tí máa gbà iye tí mo ná lórí ẹ̀ máa dẹ̀ gbà. Ṣùgbọ́n pẹ̀lú àṣẹ Ọlọ́run àti ẹ̀ kọ́kọ́ ní láti kọ́kọ́ dóòlà ẹ̀mí wọn ná. Ọ̀rọ̀ owó kọ́ ni issue. Ọ̀rọ̀ owó kọ́ ni issue. Bó o ní ẹni tó wà nínú ìnira ó sì kó nínú ìnira Ọlọ́run ọba yóò bá wa là wọn kó nínú ìnira o Ọlọ́run sì fún wọn ní àlàáfíà. Gbogbo ẹ̀yin tẹ́ táàgì mi ẹ̀ ní ṣàìsàn láìláì gbogbo ẹ̀yin tẹ́ pè mí ẹ̀yin tẹ́ tọ́jẹ́ pé ọ̀rọ̀ Alhaji wa Hasan Ogogo jẹ lógún tẹ́ wá ń pè mí tẹ́ bẹ̀rẹ̀ sí ní táàgì mi ẹ̀yin náà ò ní ṣàìsàn tọmọtọmọ o. Ìfẹ́ tẹ́ ní sí Alhaji wa Hasan Ogogo ọ̀pọ̀ gan o Ọlọ́run ọba yóò fẹ́ràn tí náà jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ẹ̀yin náà ò ní ṣàìsàn láìláì la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.